èdè àti àṣà Yorùbá. Ohùn àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ, ohùn àní là ń gbé lárugẹ, ohùn àní là ń gbé lárugẹ, àlóhùn àní là ń gbé ohùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ, ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohùn àní là ń gbé lárugẹ. Hello. Good morning, good afternoon, good evening. Welcome to my channel, Èdè àti Àṣà Yorùbá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí ètò Èdè àti Àṣà Yorùbá. Ní òní, a ó máa sọ̀rọ̀ nípa kíkọ́ àwọn ọmọ wa ní èdè wa. Òwe Yorùbá ló sọ wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. This means charity begins at home. Whatever we teach our children from our home, is going to be part of what is going to mold them when they are growing up or as they grow older. So one of those ways to teach them is our language. And one way we can look into to teach our children our language is to read the language to them. Is to take a book and read just maybe a little. If it's just for 5 minutes, 10 minutes, and if we keep doing it little by little, I think that will go a long way. Ohun tí mò ń sọ ni wípé ní ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí a lè gbà kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá, òun ni pé kí a máa kà fún wọn, ká kọ́ wọn bí ká ka èdè yẹn fún wọn ní láti inú ìwé Yorùbá, láti inú ìwé èdè wa. Àtẹni tí ò bá kí ń sọ Yorùbá náà. Even though you don't speak Yoruba language, apart from English, is there any other language you speak? Any language we speak, there are so many things we can do to help our children to learn our language. So today we are going to be reading a storybook from Olawole by Baba JF Odujo. We are going to be reading the book to our children. A ó máa kà nínú ìwé Baba JF Odujo. Ìwé yìí a ó máa kà. Àkọ́sórí eléyìí sọ wípé ìmọ́tótó ara ẹni, ilé àti àyíká. Ẹ jẹ́ kí a ka ìwé yìí kí a sì béèrè lọ́wọ́ àwọn ọmọ tí a bá parí ìbéèrè tí a bá ní ní ọkàn. Bí a bá jí ní àárọ̀, ó yẹ kí a bọ́ ojú, kí a fọ ẹnu, kí a sì gé èékánná tí ó kún. Lẹ́yìn èyí ni a ó wẹ ara wa, a ó ya irun orí wa, a ó sì wọ aṣọ tí ó mọ́ tónítóní. Bákan náà, ó yẹ kí a fọ ilé ìyàgbẹ́ àti ilé ìwẹ̀, kí a sì gbá ilé ìdáná. Ó dára kí a ro oko àyíká ilé wa, kí a wá gbá gbogbo ilẹ̀ inú ilé àti àyíká. Bí a bá wá dé ilé ẹ̀kọ́, a gbọ́dọ̀ ro gbogbo oko àyíká ilé ẹ̀kọ́. A gbọ́dọ̀ gbá gbogbo ilẹ̀ inú ilé àti àyíká ilé ẹ̀kọ́. Ó tún dára kí a fọ ilé ìyàgbẹ́, kí a sì rí i pé omi tí ó dárogún kò sí ní àyíká ilé ẹ̀kọ́ wa. So this write-up is talking about taking care of our environment, taking care of ourselves. And there's a song that goes with this in Yoruba. The song goes like this. Orin ìkan wà tí a máa ń kọ
ní ọmọdé orin yìí ó jẹ mọ́ ìmọ́tótó orin náà lọ báyìí pé. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó aṣọ, ìmọ́tótó oúnjẹ. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó aṣọ, ìmọ́tótó oúnjẹ. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Our people at home, let us teach our children to read their mother's tongue language. Let's teach them little by little. As we keep teaching them, we believe that they are going to learn the language gradually, and this is going to help them to improve their language skill, apart from speaking English. Ẹ̀yin èèyàn wa nílé, a lérò yìí pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn dìmú ní ìwé tí a kà ní òní nínú ìwé àwọn bàbá wa JF Ọdúnjọ tí a kà fún àwọn ọmọ wa. Ó sọ nípa ìmọ́tótó ilé, ìmọ́tótó ara. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ọmọ wa àwọn ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì nínú nǹkan tí a ti kà ní èní. Ká béèrè lọ́wọ́ wọn kí ni wọ́n ń pè ní kíyàn gé èékánná, kí ni ìtumọ̀ ká tọ́jú aṣọ wa kó sì mọ́ tónítóní, ká gbá àyíká. Ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ṣe pàtàkì nínú gbogbo nǹkan tí a ti kà lénìí. Ká wo àwọn ọ̀rọ̀ yìí, ká fi béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ọmọ wa. Bí a bá ń ṣe eléyìí yóò fún wọn ní òye èdè tí à ń sọ, yóò jẹ́ kó yé wọn dáadáa. What I'm saying in essence is reading this story in Yoruba, or if you're not a Yoruba speaking person, any language that you speak, get a book in that language, teach it to your children, let them read it. If it is just 2-3 minutes or 5 minutes reading, take this time to read with them, and this is going to help them a lot. Thank you very much, and hope to see you again. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin èèyàn wa. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ tún bá wa share, ẹ bá wa like. Ẹ ṣé gan ni, àdúpẹ́. Ó dàbọ̀. Ohun àní là ń gbé lárugẹ. Àlóhùn àní là ń gbé o lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé lárugẹ. Ohun àní là ń gbé o lárugẹ. Àlóhùn àní là ń gbé o. Ohun àní là ń gbé lárugẹ. Ẹ bá wa gbé Yorùbá lárugẹ.